ìjọba tún ti wọ́gi lé ètò yíyan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun o ìdí tí wọ́n sì fi dá a dúró rèé ẹ gbọ́ kí ló fa gbàgbós láàrin Wizkid àti Ṣeun Kútì irọ́ ni wọ́n ń pa o n kò pe olókùkù ní baálẹ̀ nítorí náà mo máa fi kólé òfin gbé ẹni tó purọ́ náà mọ́ mi Olúwo ilẹ̀ Ìwó ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ àwọn agbésùnmọ̀mí jí olóyè méjì gbé sá lọ nílùú Kogi ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan ló ṣe pàtàkì àwọn olùjọ́sìn tí àwọn ajínigbé jí gbé sá lọ ní Kaduna yóò darí padà dé láìpẹ́ gómìnà Sanni ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá taari afurasí 11 re ilé ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣekúpa olóòtú ìròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Arise TV ọ̀pọ̀lọpọ̀ ajagun ló jẹ́ ṣíṣekúpa bíi ẹgbẹ́ agbésùnmọ̀mí ISWAP àti Bukura ṣe gbéná wojú ara wọn lẹ́bàá ẹnu ibodè ilẹ̀ Nàìjíríà àti Niger ní Borno ìjọba fẹ́ pa wá lẹ́nu mọ́ wọ́n ní ká má sọ̀rọ̀ lórí ìkọlù àwọn agbébọn tó jí èèyàn 177 gbé lọ ní ìlú wa àwọn olùgbé ìlú Kaduna ló ké gbàjarè síta bẹ́ẹ̀ Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjọba tún ti wọ́gi lé ètò yíyan Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tuntun o ìdí tí wọ́n sì fi dá a dúró rèé alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn Dáre Alébíoṣù ti darí àwọn afọbajẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àti ìdílé Fúsẹ̀ngbúwà láti jáwé lé ètò yíyan Àwùjalẹ̀ tó ń lọ lọ́wọ́ alága náà ní ìdarí ọ̀hún ló ń wáyé nítorí onírúurú ẹ̀sùn tí àwọn kan tí wọ́n kọ ránṣẹ́ sáwọn tó fi mọ́ ẹ̀sùn pé àwọn àṣemáṣe kan wáyé lórí ètò yíyan Àwùjalẹ̀ náà ó sọ pé àwọn èèyàn ń kọ̀wé ẹ̀sùn pé níṣe ni àwọn kan ń gbìyànjú láti fi ọ̀nà ẹ̀bùrú wá oyè náà tí ìgbésẹ̀ yíyan ọba náà sì ti ní ọwọ́ kan ìkà nínú lẹ́tà kan tí alága náà kọ ránṣẹ́ sáwọn afọbajẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní 20 oṣù kìíní ọdún 2026 ni wọ́n ti kéde ìdarí náà gẹ́gẹ́ bí ohun tó wà nínú lẹ́tà náà sì sọ ìjọba gbé ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò òfin tó de ọ̀rọ̀ oyè jíjẹ ní ìpínlẹ̀ Ògùn tọdún 2021 ìyẹn Obas and Chiefs Law of Ogun State 2021 wọ́n ní òfin fi àyè gba ìjọba láti ṣe ìdádúró ètò yíyan ọba tàbí ọmọ oyè kan tí wọ́n bá rí i pé ìgbésẹ̀ náà lè da omi àlàáfíà ìlú rú ó fi kún pé àwọn ìròyìn tó tẹ àwọn lọ́wọ́ ló jẹ́ káwọn tètè gbé ìgbésẹ̀ láti ṣe ìdádúró ètò yíyan Àwùjalẹ̀ náà nítorí àti dènà àwọn ìwà èyí tó lè dá wàhálà sílẹ̀ nínú ìlú tí àwọn sì ti nílò láti dáàbò bo oyè ilẹ̀ Ìjẹ̀bú alága náà wá rọ àwọn afọbajẹ láti ṣe ìdádúró ètò yíyan Àwùjalẹ̀ náà títí tí wọ́n fi máa gbọ́ látọ̀dọ̀ ìjọba kí wọ́n tó lè tẹ̀síwájú pẹ̀lú ètò náà ṣùgbọ́n lẹ́tà náà kò sọ pàtó ohun tó wà nínú ìwé ẹ̀sùn àtàwọn tó kọ̀wé ẹ̀sùn náà tó jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ náà ṣáájú ní onírúurú awuyewuye tí ń wáyé lórí ètò yíyan Àwùjalẹ̀ náà kó tó di pé wọ́n kọ́kọ́ wọ́gi lé ìgbésẹ̀ náà lẹ́yìn náà ni ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde kéde nínú lẹ́tà kan tí wọ́n kọ ránṣẹ́ sí ìdílé Fúsẹ̀ngbúwà lọ́jọ́ 6 oṣù kìíní ọdún 2026 pé àwọn afọbajẹ tún lè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà padà lẹ́tà ọ̀hún sọ pé àwọn ìdílé náà ní ọjọ́ 14 lẹ́yìn tí wọ́n gba lẹ́tà náà láti fi gbé ìgbésẹ̀ kí wọ́n sì fi ọjọ́ àkókò àti gbàgede tí ètò fífa ọmọ oyè kalẹ̀ náà yóò ti wáyé tó ìjọba ìbílẹ̀ náà létí lẹ́yìn náà ni ìdílé Fúsẹ̀ngbúwà nínú àtẹ̀jáde kan ní àwọn máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yan ọmọ oyè ní ọjọ́ 12 oṣù kìíní ọdún 2026 wọ́n ní ibi ìpàdé náà ni àwọn sì ti máa yan ọmọ oyè tí àwọn sì máa forúkọ rẹ̀ ránṣẹ́ sáwọn afọbajẹ. irọ́ ni wọ́n ń pa o n kò pe olókùkù ní baálẹ̀ nítorí náà mo máa fi kélé òfin gbé ẹni tó purọ́ náà mọ́ mi Olúwo ilẹ̀ Ìwó ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ Olúwo ti ìlú Ìwó Ọba Adéwálé Àkànbí ti halẹ̀ láti fi ọwọ́ òfin mú olùmúlò Facebook kan lórí ẹ̀sùn èké àti ìbanilórúkọjẹ́ ọba náà nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn rẹ̀ Ali Ibrahim gbé síta ṣàlàyé pé ọkùnrin kan Simeon Abiodun tó ń ṣàmúlò ojú òpó Facebook kan ọ̀gbẹ́ni Fúnsì ni wọ́n ti fi ẹjọ́ rẹ̀ sun àwọn òṣìṣẹ́ elétò ààbò fún ìtànkálẹ̀ irọ́ èyí tó pamọ́ orí adé náà gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àtẹ̀jáde náà Fúnsì ni wọ́n rí nínú fọ́nrán fídíò kan lórí Facebook tó sọ wípé Olúwo ń pe ọba olókùkù ní baálẹ̀ lásánlásán fọ́nrán fídíò ọ̀hún ni ó lè ṣini lọ́nà yàtọ̀ sí pé ó lè ṣini lọ́nà ó tún lè da àlàáfíà rú láàrin orí adé méjèèjì Olúwo ní òun gbàgbọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà
àti ẹ̀ka ìdájọ́ láti ṣèwádìí ṣàfihàn òtítọ́ àti rírí dájú pé àwọn ìgbésẹ̀ tó yẹ wáyé lórí ọ̀rọ̀ náà. Ó ní kí wọ́n ó ṣe ìwádìí wọn dáadáa. Kò sí ibi tí òun ti pe olókùnkùn ní baálẹ̀. Lọ́dún tó kọjá ní ìyàwó tẹ́lẹ̀ fún olúwo ti ilẹ̀ Ìwó olórí Channel Chin sọ fún olúwo pé kò tọ́jú ọmọ tó wà láàrin àwọn. Nínú àtẹ̀jáde tí olórí náà fi léde sójú òpó Instagram, olórí Channel ṣàpèjúwe gbogbo ohun tí ó jábọ́ lẹ́nu olúwo gẹ́gẹ́ bí irọ́ láti ṣì ọ̀pọ̀ èèyàn lọ́nà àti láti tàbùkù sí ipò ládéládé ní ilẹ̀ Yorùbá. Èyí jáde lẹ́yìn aáwọ̀ tó wáyé láàrin Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àti olúwo, èyí tí ó mú kí olúwo máa sọ̀rọ̀ táwọn èèyàn kan sọ pé ó ń tàbùkù àwọn ọba orí adé ọrùn ìlẹ̀kẹ̀ lọ́sùn. Ẹ gbọ́ kí ló fa gbàgbós láàrin Wizkid àti Ṣeun Kútì. Ayọ̀dèjì Ibrahim Balógun tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Wizkid tàbí Wizzy bàbá ńlá ti sọ òkú ọ̀rọ̀ sí Ṣeun Kútì tó jẹ́ ọmọ àgbà olórin Afrobeat àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣáájú ikú rẹ̀ Fẹlá Aníkúlápó Kútì. Òkú ọ̀rọ̀ ọ̀hún kò sẹ́yìn gbàgbós tó wà nílẹ̀ fún ọjọ́ díẹ̀ láàrin àwọn olólùfẹ́ Wizkid àti Ṣeun Kútì. Àríyànjiyàn lórí ẹni tí ìràwọ̀ rẹ̀ ta lẹ́nu jùlọ ló dá ọ̀rọ̀ náà sílẹ̀ kí Ṣeun tó sọ̀rọ̀ tí Wizkid sì fún lésì padà. Ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí Ṣeun kìlọ̀ fún àwọn olólùfẹ́ Wizkid pé kí wọ́n dẹ́kun àti máa fi bàbá òun wé Wizkid nítorí àwọn méjèèjì kò sí nínú ẹgbẹ́ kan náà. Ṣeun sọ pé ògbóǹtarìgì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni bàbá òun, yàtọ̀ sí pé ó jẹ́ olórin tó gbé odidi àwo 52 jáde. Nítorí náà ó yẹ kí àwọn èèyàn bu ọlá tirẹ̀ fún un. Ó ní àrífín ni kí àwọn ọmọ ayé òde òní máa fi bàbá òun wé Wizkid. Lẹ́yìn náà ni àwọn olólùfẹ́ Afrobeat kan bẹ̀rẹ̀ sí ń ṣe fídíò tí wọ́n sì ń fi ohùn ránṣẹ́ sí àwọn òbí Wizkid kí òun náà tó tún sọ̀rọ̀ jáde. Nínú ìdáhùn rẹ̀, Wizkid fi ọ̀rọ̀ ràbìtì pẹ̀lú àwọn èébú sọwọ́ sí Ṣeun lójú òpó Instagram rẹ̀. Nínú fọ́nrán fídíò tí Wizkid kọ́kọ́ fi léde lójú òpó náà ni obìnrin kan ti ń bú Ṣeun tó sì ń pè ní ọmọ bàbá onípátá gígan. Obìnrin náà ké sí àwọn mọ̀lẹ́bí Ṣeun kí wọ́n tètè mú un so láti dẹ́kun ohun tó ń ṣe lórí ayélujára látàrí pé ó ń tàbùkù orúkọ bàbá rẹ̀. Ó fẹ̀sùn kan Ṣeun pé ó ń ṣẹ́ èpè fún àwọn ọmọ ọlọ́mọ, èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, pátá àti igbó mímu nìkan ni Ṣeun jogún lọ́wọ́ Fẹlá bàbá rẹ̀. Ó sọ síwájú sí pé Wizkid fẹ́ràn Fẹlá ló mú kó ya àwòrán tàtú Fẹlá sí ara rẹ̀, èyí tó yẹ kó mú inú Ṣeun dùn. Lẹ́yìn ìfọ́nrán fídíò náà ni Wizkid tún sọ pé òun àti Fẹlá kì í ṣe ẹgbẹ́, tó sì tún pe Ṣeun ní òpònú àti ọmọ àlè. Ọ̀rọ̀ náà ló ti wá dá awuyewuye àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ orin Afrobeat méjèèjì. Bí àwọn kan ṣe ń bu ẹnu àtẹ́ lu Wizkid pé ọ̀rọ̀ tó sọ kò bójúmu, bẹ́ẹ̀ làwọn míín ṣègbè lẹ́yìn rẹ̀ pé ohun tó yẹ Ṣeun ni Wizkid ṣe fún un yẹn. Àwọn agbésùnmọ̀mí jí olóyè méjì gbé sá lọ nílùú Kogi. Wọ́n tún sọ́sẹ̀ láabi wọn o. Àwọn afurasí agbésùnmọ̀mí ti jí olóyè méjì gbé sá lọ ní ìhàlẹ̀ Bùnú níjọba ìbílẹ̀ Kàbàbùnú nípínlẹ̀ Kogi. Èyí tó tún mú ìpayà ìbẹ̀rùbojo lékenkà sí lórí ètò ààbò tó mẹ́hẹ̀ tó ń dojúkọ àwọn aráàlú nípínlẹ̀ náà. Àwọn olùfarakásá náà ni olóyè Samuel Fagbemi àti olóyè Sakios Sunday Fagbemi ni wọ́n lóun jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ fìjìláńtẹ̀ ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ṣe wí. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé lọ́sàn-án ọjọ́rú Wednesday nígbà tí àwọn aṣèkọlù adìyàmọ́ra agbébọn ṣe bẹ́ẹ̀ yabo agbègbè ìhàlẹ̀ Bùnú pẹ̀lú ó lé ní 20 ọ̀kadà alùpùpù. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, àwọn olóyè tí wọ́n jí gbé sálọ náà ni wọ́n jẹ́ gbajúmọ̀, wọn kì í ṣe àìmọ̀ fólóko ní ìlú náà. Títí dìgbà tí à ń kó ìròyìn yìí jọ, a kò mọ̀ bóyá àwọn ajínigbé agbébọn náà ti kàn sí mọ̀lẹ́bí olùfarakásá tàbí béèrè fún owó ìtanràn kankan. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Kogi àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Láìpẹ́ yìí ní ìròyìn jáde pé àwọn agbésùnmọ̀mí ti tú àwọn ìpín àwọn olùfarakásá 6 tó kẹ́yìn tí wọ́n jí gbé ní Bùnú sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ ìdúnàdúrà àti owó ìtanràn sísan. Ẹgbẹ́ ìdàgbàsókè Ayétòrò Kiri Bùnú AKBDA fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífiléde lọ́jọ́rú Wednesday. Èyí tó ṣàpèjúwe ìtúsílẹ̀ náà gẹ́gẹ́ bí òpin ìpòrúurù ìrírí burúkú ọlọ́jọ́ pípẹ́ fún àwọn olùfarakásá, mọ̀lẹ́bí àti gbogbo ìlú pátápátá. Àwọn tí wọ́n jí gbé náà ló jẹ́ ọmọ ẹgbẹ́ ìjọ ECOWA àkọ́kọ́ ní Ayétòrò Kiri tí wọ́n jẹ́
jíjí gbé lásìkò ìkọlù sílùú náà lọ́jọ́ 14 oṣù kejìlá ọdún 2025 tó kọjá. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìdàgbàsókè Ayétòrò Kiribunu ṣe wí, ìtúsílẹ̀ àwọn olùfarakásá 6 náà sàmì òpin ìgbésẹ̀ tó bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ọdún yìí lẹ́yìn ìdúnàdúrà tó pẹ́ pẹ̀lú àwọn ajínigbé. Ẹgbẹ́ náà jẹ́ kó di mímọ̀ pé ìpín àwọn olùfarakásá àkọ́kọ́ tí wọ́n jí gbé sálọ ló jẹ́ títúsílẹ̀ lọ́jọ́ 1 oṣù kínní ọdún 2026 lẹ́yìn ìdúnàdúrà àti owó sísan ìṣáájú. Ládùrú ìpòrúru ọkàn àti ẹrù àjàgà ìṣúná owó lọ́rùn mọ̀lẹ́bí àti ìlú, ìtakùrọ̀sọ ìdúnàdúrà tẹ̀síwájú, èyí tó yọrí sí ìtúsílẹ̀ àwọn olùfarakásá 3 míì lọ́jọ́ 12 oṣù kínní ọdún 2026. Àwọn 14 míì tí wọ́n jí gbé tún rí ìtúsílẹ̀ gbà lọ́jọ́ kejì nígbà tí àwọn 6 yòókù sì jẹ́ títúsílẹ̀ láìpẹ́ yìí. Ẹgbẹ́ ìdàgbàsókè Ayétòrò Kiribunu sọ wípé bí ìtúsílẹ̀ àwọn aráàlú náà ṣe kẹsẹ̀ járí pè fún ohun ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tó pọ̀ tó fi mọ́ owó títẹlẹjọ látọ̀dọ̀ mọ̀lẹ́bí, àwọn ọmọ ìlú, àwọn olùbánikẹ́dùn àti ìtakùrọ̀sọ ìdúnàdúrà tó dúró re lábẹ́ ìṣòro àti ipò tó léwu. Ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan ló ṣe pàtàkì. Àwọn olùjọ́sìn tí àwọn ajínigbé jí gbé sálọ ní Kaduna yóò darí padà dé láìpẹ́. Gómìnà Sanni ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gómìnà Uba Sanni ti ìpínlẹ̀ Kaduna ti sọ wípé lábẹ́ ìṣàkóso àti ìdarí òun, ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan ṣe pàtàkì. Ó sì mú dá àwọn aráàlú Kùmìwálí níjọba ìbílẹ̀ Kajuru lójú ìdárípadà dé ó lé ní 100 níye àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé sálọ. Ó ṣèlérí yìí nígbà tó ṣàbẹ̀wò sí abúlé náà láti kẹ́dùn pẹ̀lú ìlú náà lọ́jọ́rú Wednesday. Sanni sọ wípé òun ṣàbẹ̀wò sí ìlú náà láti kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn Kùmìwálí nítorí ìṣẹ̀lẹ̀ burúkú tó wáyé nílùú náà lọ́jọ́ àìkú Sunday. Ó ní nílùú Kaduna o, gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀, ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan ló ṣe pàtàkì. Àwọn sì wá láti mú dá àwọn aráàlú Kùmìwálí lójú pé ìjọba ìpínlẹ̀ Kaduna ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò láti rí dájú pé gbogbo àwọn èèyàn tí wọ́n jí gbé sálọ náà darí padà sí ìlú Kùmìwálí láyọ̀ àti àlàáfíà. Ó ní nígbà tóun ṣàbẹ̀wò sílùú náà, òun rí i pé àwọn èèyàn kan farapa. Òun sì jẹ́ kó yé gbogbo wọn pé ìjọba ìpínlẹ̀ Kaduna yóò ṣètọ́jú ẹnìkọ̀ọ̀kan wọn. Ó ní nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, àwọn àjọ elétò ààbò gúnlé ìgbésẹ̀ láti mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Àìpẹ́ yìí náà ni ọ̀gá ọlọ́pàá gbé àtẹ̀jáde kan jáde síta. Ó ní bí àwọn aráàlú ṣe ti mọ̀ pé nípínlẹ̀ Kaduna àwọn kì í fi ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ ṣe òṣèlú rárá. Gómìnà ní láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni àwọn ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò tó yẹ tó fi mọ́ àwọn ológun, àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, àwọn agbófinró ọlọ́pàá àti ọ́fíìsì olùbádámọ̀ràn fọ́rọ̀ ètò ààbò àpapọ̀ ilé wa. Ìgbésẹ̀ yìí wáyé láti rí dájú pé àwọn tí àwọn ajínigbé jí gbé sálọ darí padà dé ní kànmọ́nkóbó. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ̀rọ̀ nípa iye àwọn èèyàn tí wọ́n jí gbé sálọ náà, ṣùgbọ́n wọ́n ti jẹ́ kó yé àwọn pé kò sẹ́ni tó mọ iye èèyàn tí àwọn agbébọn náà jí gbé sálọ, gẹ́gẹ́ bí àwọn àjọ elétò ààbò náà sì fìdí rẹ̀ múlẹ̀. Sanni sọ wípé ní Kaduna o, àwọn kò sọ̀rọ̀ nípa iye tàbí bóyá òṣèlú ló wà nídìí rẹ̀. Ó ní gbogbo ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Kaduna, bóyá ó jẹ́ ẹnìkan o, àwọn gbàgbọ́ pé ojúṣe ìjọba ìpínlẹ̀ Kaduna ni láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá taari àwọn afurasí 11 rẹ̀ ilé ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣekúpa olóòtú ìròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Arise TV. Ó kéré tán àwọn èèyàn 11 tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ìdígunjalè tó wáyé lọ́jọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025. Èyí tó yọrí sí ikú olóòtú ìròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Arise TV, arábìnrin Somtochukwu Maduagu, ti jẹ́ títari lọ iwájú ilé ẹjọ́ gíga olú ìlú ilẹ̀ wa l'Àbújá. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lálẹ́ ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 ni arábìnrin Maduagu tó jẹ́ oníròyìn níléeṣẹ́ tẹlifíṣàn Arise TV àti aṣọ́gbà torúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Barnabas Danlami ni wọ́n jẹ́ ṣíṣekúpa lásìkò ìṣẹ̀lẹ̀ ìdígunjalè nílẹ̀gbẹ́ Unique Katampe Mabushi l'Àbújá. Àwọn aṣèkọlù náà ló ṣe bẹ́ẹ̀ yìnbọn ṣekúpa Danlami nígbà tó ń gbìyànjú láti dènà dè wọ́n kí wọ́n má bàa ráyè wọlé sínú ilégbèé náà. Nígbà tí wọ́n sọ wípé arábìnrin Maduagu bẹ́ sílẹ̀ látòkè ilé tó
tó ń gbé náà nígbà tí ó ń gbìyànjú láti mórí bọ́ lọ́wọ́ àwọn adigunjalè náà. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ní iléeṣẹ́ ọlọ́pàá olú ìlú ilẹ̀ wa l'Àbújá gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn tó yọrí sí ìdánimọ̀ àti fífi gbòòrò òfin gbé àwọn afurasí náà láàrin oṣù díẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa l'Àbújá nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́rú Wednesday jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí náà ti jẹ́ títàrí lọ ilé ẹjọ́. Orúkọ wọn ni Samsu Hasan, Sani Sirajo, Hassan Isa, Abubakar Alkamu, Abdulsalam Saleh, Sulaiman Badamasi, Saradin Mohammed, Musa Umar tí ọ̀pọ̀ mọ̀ sí Small, Masko Jamil, Sulaiman Sani àti Abubakar Usman. Àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá SP Josephine Adé ṣàlàyé pé àwọn afurasí náà ti jẹ́ gbígbére iwájú ilé ẹjọ́ lórí ọ̀pọ̀ ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn tó fi mọ́ ìdìtẹ̀, ìgbìmọ̀pọ̀, wíwu ìwà ọ̀daràn, ìdígunjalè àti ìṣekúpààyàn. Iléeṣẹ́ ọlọ́pàá tún tẹ̀síwájú nípa pípàrọwà fáwọn aráàlú láti wà lójúlàlá kan fi ń sọrí kí wọ́n sì máa ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó lójú ẹsẹ̀ nígbàkúùgbà tí wọ́n bá kẹ́fìn ẹnikẹ́ni tàbí ohunkóhun tó bá mú ìfura dání. Ọ̀pọ̀lọpọ̀ ajagun ló jẹ́ ṣíṣekúpa bí ẹgbẹ́ agbésùnmọ̀mí ISWAP àti Bukura ṣe gbéná wojú ara wọn lẹ́bàá ẹnu ibodè ilẹ̀ Nàìjíríà àti Niger ní Borno. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ajagun ẹgbẹ́ agbésùnmọ̀mí igun méjèèjì ló jẹ́ ṣíṣekúpa lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday lẹ́yìn àkọ̀tun ìkọlù ìgbéná wojú ara ẹni tó wáyé láàrin ẹgbẹ́ agbésùnmọ̀mí Islamic State West African Province ISWAP àti ẹgbẹ́ Bukura tó jẹ́ olóòótọ́ sí Abu Humama lójú ọ̀nà Lake Chad níjọba ìbílẹ̀ Abadam nípínlẹ̀ Borno. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìkọlù ìgbéná wojú ara wọn ọ̀hún ló bẹ̀rẹ̀ ní kùtùkùtù ní déédéé aago 6 òwúrọ̀ tó sì tẹ̀síwájú títí di nǹkan bíi aago 10 àárọ̀ kọjá ìṣẹ́jú 15 ní agbègbè abúlé Dogonchiku Buhari, ìletò ẹnu ibodè kan níjọba ìbílẹ̀ Abadam tó wà ní ìwọ̀n kìlómítà kan sí ẹnu ibodè Nàìjíríà àti Niger. Wàyí o, àwọn ajagun adìyàmọ́ra látinú ẹgbẹ́ Bukura tí wọ́n gbàgbọ́ pé wọ́n ń ṣọṣẹ́ ní ìletò tó wà lágbègbè odò Lake Chad lẹ́gbẹ̀ẹ́ Niger ni wọ́n ṣe bẹ́ẹ̀ rọ̀jò ìkọlù sórí àwọn agbésùnmọ̀mí ISWAP lẹ́bàá ẹnu ibodè nílẹ̀ wa Nàìjíríà. Onímọ̀ nípa ètò ààbò àti gbígbógun ti ìgbésùnmọ̀mí Zagazola Makama nígbà tó mẹ́nu ba ohun tí àwọn èèyàn sọ fún un nípa ọ̀rọ̀ ètò ààbò tó sì jẹ́ kó di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday. Gẹ́gẹ́ bí àwọn tó bá sọ̀rọ̀ ṣe wí, ìjà ìkọlù náà gbóná jàìn tó sì pẹ́ fún ọ̀pọ̀ wákàtí pẹ̀lú bí igun ẹgbẹ́ agbésùnmọ̀mí méjèèjì ṣe lo àwọn ajagun wọn àti àwọn ohun ìjagun olóró wọn láti dojú ìjà kọra wọn fún ìjẹgàba agbègbè. Gẹ́gẹ́ bí àwọn èèyàn náà ṣe wí, wọ́n ní ìjà ìgbéná wojú ara wọn ọ̀hún wáyé lágbègbè Dogonchiku Buhari, ìlà oòrùn Tubu Muta àti ojú ọ̀nà Boso Difa nílẹ̀ Niger. Ìkọlù náà pẹ́ fún ọ̀pọ̀ wákàtí èyí tó yọrí sí ikú ọ̀pọ̀ ajagun ẹgbẹ́ agbésùnmọ̀mí méjèèjì. Kọ̀rọ̀kọ́ndù ẹnu ibodè ilẹ̀ Nàìjíríà àti Niger tẹ̀síwájú nípa jíjẹ́ ìṣòro ìpèníjà tó léwu fún ìgbìyànjú gbígbógun ti ìgbésùnmọ̀mí. Ìjọba fẹ́ pa wá lẹ́nu mọ́, wọ́n ní ká má sọ̀rọ̀ lórí ìkọlù àwọn agbébọn tó jí èèyàn 177 gbé lọ ní ìlú wa. Àwọn olùgbé ìlú Kaduna ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Àwọn aráàlú Kúrúmíwàlí ní ìjọba ìbílẹ̀ Kájúrú, ìpínlẹ̀ Kaduna, níbi tí àwọn agbébọn ti jí èèyàn 177 gbé lọ́jọ́ Àìkú Sunday tó kọjá yìí ti fẹ̀sùn kàn pé àwọn aláṣẹ ń gbìyànjú láti pa àwọn lẹ́nu mọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn èèyàn náà sọ fún àwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday ọjọ́ 19 oṣù kìíní ọdún 2026 pé àwọn aláṣẹ ń sọ fún àwọn aráàlú pé kí wọ́n yé bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n sì ń dènà àwọn akọ̀ròyìn láti wọ inú ìlú náà. Aráàlú kan tí kò fẹ́ kí á dárúkọ òun nítorí ààbò sọ pé àwọn aláṣẹ ṣèkìlọ̀ fáwọn aráàlú pé wọn kò gbọ́dọ̀ sọ ohunkóhun lórí ìkọlù náà fáwọn akọ̀ròyìn kankan. Àwọn tí wọ́n jí èèyàn wọn gbé àtàwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn sọ pé inú ìbànújẹ́ àti ìbẹ̀rù làwọn aráàlú wà láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé nítorí àìsí ààbò tó péye fún wọn. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani padà ṣe àbẹ̀wò sí ìlú Kúrúmíwàlí lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ìkọlù náà wáyé tó sì jẹ́jẹ́ láti pèsè ibùdó àwọn ọmọ ogun sí agbègbè náà. Bákan náà ló tún kéde láti pèsè àwọn ohun ìdẹ̀kùn fáwọn tí wọ́n lùgbàdì ìkọlù àwọn agbébọn náà tó fi mọ́ pípèsè ètò ìlera fún wọn. Iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Kájúrú ti kọ́kọ́ jiyàn pé
ìkọlù kò wáyé ní ìlú Kúrúmíwàlí kí wọ́n tó yí ohun padà. Lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti ní irọ́ ni àwọn tó sọ pé wọ́n jí àwọn olùjọ́sìn gbé lọ́jọ́ Àìkú nílùú náà ń pa, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti padà sọ pé òótọ́ ni ìjínigbé ọlọ́pàá èèyàn náà wáyé. Ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni ìròyìn ìjínigbé náà gba ìgboro kan. A ó rántí pé ìròyìn jáde pé àwọn ajínigbé ya wọ abúlé Kúrúmíwàlí ní ìjọba ìbílẹ̀ Kájúrú, ìpínlẹ̀ Kaduna, wọ́n sì jí èèyàn tí a gbọ́ pé kò dín ní 170 gbé lọ ní àwọn ilé ìjọsìn onígbàgbọ́ kan. Kódà ẹ̀mí àlù Kúrúmíwàlí Ishaku Danzumi fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé náà wọ abúlé lọ́jọ́ Àìkú, ó ní wọ́n gbé èèyàn tó lé lọ́gọ́jọ lọ. Bákan náà ni alága ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi kan ẹ̀ka ti Kaduna, ẹni ọ̀wọ̀ Joseph Ayab náà fìdí ìjínigbé ọ̀hún múlẹ̀ lọ́jọ́ Ajé Monday. Àmọ́ gbogbo èyí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna Alhaji Mohammed Rabiu sọ pé kò rí bẹ́ẹ̀. Alẹ́ ọjọ́ Ajé Monday ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna fi àtẹ̀jáde léde tí wọ́n sì ní ìròyìn òfegè ni àwọn iléeṣẹ́ ìròyìn gbé kalẹ̀ nípa ìjínigbé ọ̀hún. Wọ́n ní ẹni tí wọ́n bá jí èèyàn rẹ̀ gbé kó mú ẹ̀rí ìjínigbé ọ̀hún wá. Nígbà tí wọ́n tún fi ìdí ìjínigbé yìí múlẹ̀ fún BBC, àwọn olùgbé Kúrúmíwàlí sọ pé èèyàn 177 ni wọ́n jí gbé ní ṣọ́ọ̀ṣì mẹ́ta. Wọ́n ní 11 nínú wọn jàjàbọ́ nígbà tí èèyàn 160 sì wà ní ìgbèkùn. Ìkànnì BBC rí ìwé tí wọ́n kọ orúkọ àwọn èèyàn 160 tí wọ́n ló wà ní ìgbèkùn náà sí, àmọ́ kò tíì sí ìwádìí kankan tó fìdí èyí múlẹ̀. Ó ṣojú mi kòró kan tilẹ̀ sọ pé àwọn èèyàn kan fẹ́ sá mọ́ wọn lọ́wọ́, àmọ́ àwọn ajínigbé náà ti yí gbogbo abúlé po lọ́jọ́ Àìkú náà. Wọ́n kó àwọn èèyàn pọ̀, wọ́n sì kó wọn wọgbó lọ. Nípa àwọn ilé ìjọsìn tí àwọn agbébọn ọ̀hún gbèrò láti kọlù, àwọn ará abúlé sọ pé Pentecostal Fellowship Assembly PFA àkọ́kọ́, Pentecostal Fellowship Assembly PFA kejì àti Evangelical Church Winning Hall ECWA ni. Lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun ni alukoro ọlọ́pàá Nàìjíríà Benjamin Hundeyin fi àtẹ̀jáde kan síta. Nínú àtẹ̀jáde náà ló ti ní ìgbìmọ̀ tó ń rí sí ààbò ní Kaduna ṣèpàdé lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn náà. Hundeyin sọ pé ohun tí kọmíṣánná ọlọ́pàá Kaduna sọ ṣáájú wà fún káwọn èèyàn má bàa káyà sókè ni, kì í ṣe pé ó sọ pé wọn kò jí èèyàn gbé. Ọ̀rọ̀ táwọn èèyàn sì ń gbọ́ yìí kì í ṣe pé àwọn sọ pé ìṣẹ̀lẹ̀ náà kò wáyé, ṣùgbọ́n láti ṣọ́ra káwọn sì rí òkodoro gbámú lábẹ́ ibẹ̀ ni títí kan orúkọ àti èèyàn tí ìṣẹ̀lẹ̀ náà kàn. Hundeyin ṣàlàyé pé ìwádìí tí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe fi hàn pé wọ́n jí àwọn èèyàn gbé. Hundeyin kò sọ iye èèyàn tí wọ́n jí gbé, àmọ́ ó ní àwọn ti dá àwọn agbófinró síta Kájúrú láti yí ibẹ̀ ká. Ó ní iṣẹ́ wọn ni láti ṣàwárí ibi tí àwọn tó wà ní ìgbèkùn wà kí àwọn sì rí wọn gbà padà wálé, kí àlàáfíà sì padà sí agbègbè náà. Látàrí àtìgbà pé òdodo ni wọ́n jí àwọn èèyàn gbé yìí, ọ̀pọ̀ èèyàn títí kan àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ló ti ń koro ojú sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Àjọ Amnesty International jẹ́ ọ̀kan lára àwọn tó ti bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní wọ́n fẹ́ da ọ̀bọ òtítọ́ mọ́lẹ̀ ni. Wọ́n ní àwọn aláṣẹ gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ láti dẹ́kun bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé lọ́pọ̀ yanturu yìí, èyí tó ti ń di ìṣẹ̀lẹ̀ gbogbo ìgbà ní Nàìjíríà. Wọ́n ní àwọn olóyún àti àwọn ọmọdé wà lára àwọn tí ajínigbé gbé lọ lásìkò ìjọsìn lọ́jọ́ Àìkú ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 yìí.